èyí ni báwọn Fúlàní onímàálù ṣe pààyàn rẹpẹtẹ nílùú Iwere-Ile. Ó kéré tán èèyàn 4 làwọn afẹ̀míṣòfò ti yìnbọn pa nílùú Iwere-Ile níjọba ìbílẹ̀ Ìwájọwà nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Ọkùnrin àgbẹ̀ kan la gbọ́ pé àwọn ọ̀dájú èèyàn náà kọ́kọ́ ṣáládàá yánnayànna títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀ lẹ́yìn tí bàbá náà kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe da màálù wá sínú oko òun mọ́. Ṣáájú ni wọ́n ti kó àwọn nǹkan ọ̀sìn wọn lọ sínú oko náà tí wọ́n sì ti fẹ́ jẹ gbogbo nǹkan ọ̀gbìn bàbá náà tán. Gẹ́gẹ́ báwọn aráàlú Ìwéré-Ilé ṣe fìdí ẹ̀ múlẹ̀, wọ́n ní níṣe làwọn ẹrú ikú tó pa bàbá àgbẹ̀ yìí tún farapamọ́ sínú igbó nítòsí ibi tí wọ́n ti pa á sí. Nígbà tí àwọn ẹbí ẹ̀ fẹ́ lọ gbé òkú ẹ̀ kúrò nínú oko ẹ̀, níbẹ̀ ni wọ́n tún yìnbọn pa 2 nínú wọn táwọn yòókù sì sá àsálà fún ẹ̀mí wọn. Ọ̀rọ̀ ọ̀hún di ohun tó kan gbogbo aráàlú wàyí. Wọ́n lọ pe ikọ̀ àwọn agbófinró ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ sí Operation Burst àti Àmọ̀tẹ́kùn láti lọ gbé òkú àwọn ẹni wọn kúrò nínú oko tí wọ́n pa á sí kí wọ́n lè sin sáàrin ìlú. Ṣùgbọ́n àwọn kọranjọ́gbọ́n afẹ̀míṣòfò ọ̀hún kò tún bẹ̀rù àwọn oníṣẹ́ ọba yìí, wọ́n tún wọ̀yá àjà pẹ̀lú àwọn náà. Ń làwọn Àmọ̀tẹ́kùn àti Operation Burst pẹ̀lú àwọn agbésùmọ̀mí ọ̀hún bá bẹ̀rẹ̀ sí jọ dáná ìbọn yá fún ara wọn kíkankíkan. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn oníṣẹ́ ẹ̀kọ́ ọ̀hún padà fẹ̀yìn rìn tí wọ́n sì bá inú igbó sá lọ, àwọn ọ̀dájú èèyàn wọ̀nyí tó pa 2 nínú àwọn agbófinró, sọ́jà kan àti òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn kan la gbọ́ pé wọ́n ṣubú lójú ìjà ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, nílùú Ìwéré-Ilé yìí kan náà làwọn Fúlàní ọlọ́sìn màálù ti fi àdá gé ọkùnrin àgbẹ̀ kan lọ́wọ́ méjèèjì sọnù nítorí tíyẹn sọ fún wọn pé kí wọ́n yéé fi màálù jẹ oko òun. Èèyàn bíi 10 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pa nílùú ọ̀hún báyìí láàrin ọdún 2 sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn sọ́jà ti gbàkóso ìlú náà báyìí láti rí i pé àwọn Fúlàní apààyàn ọ̀hún kò yọ wọ́n lẹ́nu mọ́, síbẹ̀ inú àìbalẹ̀ ọkàn làwọn aráàlú náà ṣì wà báyìí nítorí bí wọn kò ṣe láǹfààní láti jáde síta lọ síbi tó wù wọ́n, tó jẹ́ pé tipátipá lẹlòmíì fi ń gbóhùn sókè nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ lábẹ́ ọ̀dẹ kó wá wọn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.